breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá káti ẹ̀ tó wo náà ẹjọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe ẹ lè máa gba àwọn notification oríṣiríṣi. breaking news ó tún ti ṣẹlẹ̀. ẹ káàárọ̀ a kú ọ̀rọ̀ òbí a kú ọ̀rọ̀ ọmọ ṣe rí mo ṣe ìgbàgbọ́ nínú òwe àwọn Yorùbá tó ní jọmí jọmí òkú rorò ló máa ń sọyàn dà ariwo jọmí ni mo pa tó sọ mí dalábùkù tó sọ mí di fílẹ̀ ṣé wọ́n ló bí ní she's an adult ṣe rí ẹni bá nífẹ̀ẹ́ èèyàn tó bá dé mọ̀ wípé ẹni tó ń nífẹ̀ẹ́ yìí ó ní so many things láti lose á máa tára pàrà ara máa tá pàrà bí àwọn ìyá wa tán á máa fi ìtara àti kíní wọn máa fi bá wa wí àwa á máa wò pé kí ló le tó yẹ ẹni tí ò yé á máa sọ wípé kí ló yé báyìí kí ló le tó yìí ṣé wọ́n lo bí ni kí ló kàn ẹ́ ṣé o fẹ́ máa control life ẹ ni ara everybody ti wá balẹ̀ báyìí kò sí ẹnìkan tó máa jẹ́ abiyamọ tó ní inú ẹ̀ dùn sí nǹkan rẹ̀ tó máa rí fídíò yẹn tínú ẹ̀ máa dùn sí ohun tó máa kọ́kọ́ sọ ni pé ọmọdé ìbàyí ara ẹ̀ jẹ́ ẹ gbọ́ mi dáadáa Ẹniọlá na street babe ọmọ ògbóró ni ọmọ alágbo ni you know what that means but bó ṣe wá jẹ́ ọmọ ìgboro tó ṣe jẹ́ street babe tó ó sì ní àwọn nǹkan kan tó fi ń kóra ẹ̀ níjàánu kó tó débi tó dé àwọn nǹkan kan dẹ̀ wù tó fẹ́ máa ṣe tó fi darapọ̀ mọ́ àwa Mewolakians àwọn ìwà kan òun fúnra ẹ̀ mọ̀ pé àwọn ìwà kan wà tó wù wípé àgbà ti dé mo ti ń bímọ ẹ jẹ́ kí n change tó fi sá sábẹ́ irú àwa yìí èmi kọ́ ni mo pé òun ló sá wá kò dẹ̀ sí ohun tí ò ní sọ alájà mo tútù bà yín lójú jẹ́ kí ló dé tó ṣe báyìí orí bí mo ṣe máa ń bá sọ̀rọ̀ ni ẹ o orí ẹ ò pé ó bàjẹ́ ni mo ti ṣe mo mọ̀ èmi náà mọ̀ kí ni ká ṣe ọ̀nà wo ni mi fi ní ṣe mọ́ màá pè jókòó rìn báyìí ṣe báyìí má ṣe báyìí tọrọ àforíjì ó yá Islam dùn ó yá ìwọ náà máa borí ó yá ìwọ náà máa ṣe báyìí ó dẹ̀ ń gbọ́ sí mi lẹ́nu ayé ọmọ ìdẹ̀ ń dá débi wípé nígbà tán pè mí tán ní ó ń jó pé kí n sọ fún ẹni bá fẹ́ ṣe Islam ò kí n jó mo ní rárá ẹ fi ọmọ yẹn sílẹ̀ ẹ má ka òfin fún ẹ má jẹ́ ká lè sá ẹ jẹ́ ká fi sùúrù fà mọ́ra ṣé ọ̀rọ̀ mi ò yé yín kò sẹ́ni tí ò kì í yóò fẹ́ ó wá yóò fẹ́ pẹ̀lú ẹni tí ò tọ́ ẹni tí ò ní jẹ́ kó dàgbà nínú ìrìn àjò morals àtúnṣe tó fẹ́ ṣe èmi tí mo dẹ̀ ti rí ara mi lóòótọ́ nígbà tán ti gbóyè role model tán ti já ewé role model lé mi lórí tí mo dẹ̀ ti rí ara mi náà bí ẹni wípé mo ti joyè role model Chief Olóyè Mrs role model mo lélẹ̀ yóò ń ṣọ̀nà pàápàá jùlọ nígbà tí mo rí ọ̀nà tí wọ́n gbé gbà ẹ̀mẹ̀yìn tẹ́ ẹ kó bá ẹ̀yin tẹ́ ẹ rò wípé èmi lẹ kórìíra èmi tẹ́ ẹ rò wípé ti Mewolaka gan pọ̀ Mrs Saint ṣé òun nìkan ló dáa ni ṣé kò lẹ́ṣẹ̀ ni mo sọ fún yín pé Saint ni mí mo sọ fún yín wípé mi ì ṣe tìmùtìmù abẹ̀gbin nínú ṣé mo sọ fún yín wípé mi ò lẹ́gbin àbí mo fi ara pamọ́ fún yín àbí kí ni mò ń ṣe lórí ìkànnì yìí wípé kẹ́ ẹ má sọnù kẹ́ ẹ tó sọnù mo wá rí èèyàn sá sí mi lábẹ́ pé màmá ẹ tọ́ mi sọ́nà ẹ wá rò pé mi ì ní fàmọ́ra lẹ́ni tó lọ́mọ tó wà hard working tó gbájúmọ́ṣẹ́ ẹ rò pé inú mi ò ní dùn sí nǹkan tó dáa ṣùgbọ́n irọ́ Mewolaka lẹ̀ ń ṣèlera lára Mewolaka lẹ fẹ́ fi bá Ẹniọlá lẹ fẹ́ fi bá Mewolaka jà ẹ wá mú sábẹ́ ọ̀rọ̀ dàbí ẹni tó ti ń fa dírọ́ọ̀gì tẹ́lẹ̀
tó mú lọ rehab tó ti mójú kúrò tó wá jáde tó jẹ́ wípé àwọn tó tún wá bá nígboro sọ wípé kò sí nǹkan tó fi ṣe, tó ń fi àwọn tó ń fa igbó tó jẹ́yàn ńláńlá tó ń fi ṣe example fún, ṣé kò ní padà sínú ẹ̀? Mo tún ké gbàjarè ẹ yí mọ́ mi lọ́wọ́. Àwọn kan tiẹ̀ ní bóyá mo fẹ́ kí ọkọ ẹ̀ Akeem fẹ́ mi, àbí kì í ṣe nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn? Kíákíá ẹ ti gba brand ambassador lọ́wọ́ ẹ̀ kíákíá. Mo wá rò wípé ńgbà tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, ká tiẹ̀ ní wípé ẹ fẹ́ fà á mọ́ra, tá bá léèyàn níbì kan ibì kan lèèyàn kọrí sí, èèyàn kan ò lè sọ wípé kéèyàn kan má ṣọ̀rẹ́ anybody. I cannot dictate a friend. I cannot dictate how she will live her life. Tó bá sọ wípé ọ̀nà ọ̀dọ̀ mi ò gba abẹ yẹn mọ́, mo expect ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ní integrity tó wá sáré bá, kẹ́ ẹ bá sọ̀tọ̀ ọ̀rọ̀, kẹ́ ẹ tọ́ sọ́nà, ṣe báyìí, ṣe báyìí. Ṣùgbọ́n irọ́, Ẹniọlá tó jẹ́ wípé tó bá ń sunkún, tó bá ń bẹ̀ yín pé ìyá mi fi mí sílẹ̀, ẹ má fi mí sílẹ̀, ẹ má jẹ́ káyé mi bàjẹ́, ó dẹ̀ máa kú sí yín lọ́rùn. Tẹ́ ẹ̀ bá ṣọ́ra, tẹ́ ẹ̀ bá wà discipline enough, ẹ ní lè jájú mọ́ pé gbọ́ tèmi, nǹkan tí máa ń ṣe fún nìyẹn. Tó bá ti bẹ̀rẹ̀ màámi ìwọ nìyá mi, mẹ́wàá láká kò síbi tó fẹ́ tì mí sí, ò ní wò mí káyé mi bàjẹ́, mo ti da sí ẹ lọ́rùn, kò tíbi sí mo ṣe lọ, má ti ní shut up, wàá lọ dáná tán, wàá máa sọ pé mi ló dá sí lọ́rùn. Màá wá scold ẹ̀, ó dẹ̀ jọ ọmọ kan tó máa ń gbọ́ ìbáwí. That's one of the quality. Ó ní kinní kan, ibi tó o bá darí ẹ̀ sí ló máa lọ. Tó o bá ní ọ̀nà rẹ̀, tó bá ti nífẹ̀ẹ́ ibẹ̀ là á kọrí sí. Tí bá ti ní keep quiet. Ògbà tó ń ṣe òrántí wípé onímẹ̀wàá láká tó máa wá sunkún bá èmi lòún forí ó dáa. Màá lọ ṣàtúnṣe, màá make sure pé ojú òtí ẹ. Ṣùgbọ́n ohun tó ń ṣe yìí nǹkan burúkú ni lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì lọ́wọ́ Ọlọ́run. Á dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Ǹjẹ́ ńgbà tó wá sáré bá yín, nígbà tó sá sábẹ́ yín, ǹjẹ́ ẹ tọ́ sọ́nà bẹ́ẹ̀? Ṣé orin má wọ́rí kọ́lẹ̀ ń kọ fún un? Ǹjẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀? Ǹjẹ́ ẹ wùwà abiyamọ fún un? Mo dárúkọ Ìyálájé nínú fídíò Ìyálájé. Mo rí fídíò tẹ́ ṣe wípé mo throw sọ́ọ̀bù sí yín. Ìyálájé, mi ò lè throw sọ́ọ̀bù sí yín láyé nítorí ọ̀rẹ́ ọkọ mi ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọkọ mi ni. Tẹ́ bá ní ọkọ mi bá yín sọ̀rọ̀ ó pọ́n yín lé nítorí pé ọkọ mi mọ̀ wípé mo fẹ́ràn yín, mo dẹ̀ respect yín ni. Ẹni tó bá hate mi, ọkọ mi ò fẹ́ràn ẹ o. Ẹni tó bá kórìíra mi, ọ̀tá ọkọ mi ni o. Ṣùgbọ́n bí mo ṣe gbé yín lé ọkọ mi lọ́wọ́ lọkọ mi ṣe pè yín tó fi bá yín sọ̀rọ̀. Mo sọ nígbà yẹn, mo ní inú bí mi tí mo bá Ìyálájé sọ̀rọ̀, tí mo bá fohùn nílé sọ̀rọ̀, relationship wa lè bàjẹ́ pé mo fẹ́ fà sẹ́yìn. Kí Ìyálájé má dẹ̀ rò wípé àbí nítorí wípé ó ti gba brand ambassador, mo dẹ̀ fẹ́ kó máa yé gbogbo èèyàn lénìí. Sisi Alágbo wá sọ fún mi kó tó lọ bá Ìyálájé pòun fẹ́ fún ní brand ambassador. Kò ń ṣe lẹ́yìn ìgbà tèmi àti Ìyálájé àbí tèmi àti Sisi Alágbo jà ní Ìyálájé gba brand ambassador lọ́wọ́ ẹ̀ rárá. Ìgbà tèmi àti Sisi Alágbo ṣì wà ní Sisi Alágbo sọ fún mi wípé màámi àwọn èèyàn ti ń mọ̀ mí, ṣé ẹ̀ ní bínú kí n tún lọ bá àwọn ẹlòmíì, mo ní àdúrà mi ló gbà. Wo mo rẹkọmẹ́ẹ̀dì Àdùnní ọmọ Ọ̀fà, mo rẹkọmẹ́ẹ̀dì Ìyálájé, mo rẹkọmẹ́ẹ̀dì ọmọ Jámánì, kí ló máa ń pe ìyá ọmọ Jámánì tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n máa ń ṣe decent program nípa family yìí. Ó lórúkọ àwọn tí mo dá sí, tí mo ní kó lọ bá wọn pé wọ́n á bá ṣe advert, pé àwọn yẹn náà máa ń ṣe advert, wọ́n dẹ̀ ní àwọn èèyàn gidi lórí platform wọn. Nígbà tó dẹ̀ dé, ó ní Ìyálájé sọ wípé iye báyìí láwọn máa gbà. Mo ní fine, mo ní wàá rí owó ẹ̀ padà torí pé Ìyálájé àgbà speaker ni. So ẹ má twist ẹ̀ wrong wípé torí wípé ó gba kinní kan lọ́wọ́ mẹ́wàá láká, lọ́wọ́ mẹ́wàá torí wípé wọ́n ti jọ ń ṣe kó tó di wípé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. So Ìyálájé ò lẹ́bi kankan nínú ọ̀rọ̀ yìí. So tẹ́ bá ní mo ju sọ́ọ̀bù Ìyálájé kò tiẹ̀ kàn yín, ẹ má tiẹ̀ lọ síbẹ̀. Mi ò ń ṣe, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí lórí ìkànnì yìí, mi ń bẹ̀rù anybody. Màá sọ hóhà ni tó bá máa dìjà kó dìjà. Ṣùgbọ́n kò ń ṣe bí ẹ̀yin, so mo fẹ́ clarify ibẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ̀yin tó wá sábà, ẹ̀yin bloggers tẹ́ ẹ wá di ìyá fún, ìyànjú wo lẹ gbà?
àmọ̀ràn wo lẹ gbà òun àti ọkọ ẹ̀? Ṣebí òótọ́ ọ̀rọ̀ tí mo bá ọkọ ẹ̀ sọ lọ́kọ ẹ̀ fi wò wípé woman yóò ní jẹ́ kí n rí ọmọ ẹ̀ lò bí mo ṣe fẹ́ rí lò. Ó mọ̀ wípé ó wà lára Sisi Alágbo. Ó mọ̀ wípé ẹni tóun lè easily mú mọ́lẹ̀ ni. Ó rí mi gẹ́gẹ́ bí nǹkan dènà. Wọ́n kọ́kọ́ lé mi jìnnà náà. Mo dẹ̀ sá sẹ́yìn nítorí pé ìwọ̀nba ni oní nǹkan máa ń ranjú mọ́. So ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni wípé ẹ̀yin tó wá sábà, ẹ̀yin tẹ́ ń gbèjì ẹ̀ lórí platform, ǹjẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀? Nígbà tọ́rọ̀ dé yìí, tọ́rọ̀ ìtìjú dé yìí, ṣé kìí ṣe pé ẹ máa kọ ẹ̀yìn sí lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kọ́ máa jó lọ mọ̀ owó ẹ̀yìn ẹ fún? Èyí ni ìbéèrè àkọ́kọ́. Ọ̀rọ̀ BGM ni màá fọ̀rọ̀ yìí ṣe. Màá ṣe ní series by series ni màá yọ tó ní kálukú fún ni. Díẹ̀ ní ti Sisi Alágbo nínú ọ̀rọ̀ yìí. Púpọ̀ wà lọ́wọ́ ẹ o, because she's an adult. And I'm not, like I told her last night when she called me, I am not ready to cover your mess this time around. No, I'm not ready to cover your mess. You are going to face the consequence and you are going to sit down, reflect on it, sober, and turn a leaf. Aláàánú lọ́lọ́run, ó máa ń dáríjì ni. So èyí ni ti àkọ́kọ́. Mo tún bọ̀ season 2 ń bọ̀. Okay, part 2. Gbogbo yín lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn nípa àlọ́kọ. Di kókó ohun tó fàjà ni wípé lẹ́yìn ìgbà tí mo ti bá wọn wí, tí mo ti sọ wípé báyìí, mo sọ wípé èmi ò Mẹ́wọ̀ọ́láká o, I won't be a party to ẹni tó máa bá yín drag ìyálé. Nǹkan tó wù tí ìyálé yẹn bá ti ṣe ní pàṣẹ, ló bímọ rí kẹ́ tó fẹ́, ní bóyá ó ṣàgbèrè ni, kò kàn mí. O ti fẹ́ yàwó lè ṣe déédéé. Ntí mo fi ṣe engineer nìyẹn. Ohun tí wọ́n fi bọ́ sórí social media tán ní mo fẹ́ máa dictate life fún wọn. Now, ohun tẹ́mi wá ní mi ò lè ṣe, ẹ ti rí àwọn blogger tó ṣe, tí wọ́n lọ bá, tí wọ́n turn table against Ìyá Ikima, débi wípé wọ́n make sure wípé kò tiẹ̀ gbọ́dọ̀ rà láàánú. Ìyẹn lọ ní kèmi ṣe, mo ní mi ò lè ṣe é nítorí mo bímọ tèmi. Mi dẹ̀ nítorí wípé mo fẹ́ràn ẹ̀ kájọ pawọ́pọ̀ bá tèèyàn jẹ́, mi ṣe blogger. Mo dẹ̀ dá láìda, mo dàgbà àyà ní ìbínú. Ṣó ti yé? Ó dùn mí, tí bá ní kò dùn mí, irọ́ ni mo pa. Ó dùn mí, ṣùgbọ́n mo fà sẹ́yìn. Àmọ́ fífà sẹ́yìn ni ẹ wo ohun tó bí. Ẹ wo ohun tí mò ń sọ. Now, àwọn tí wọ́n wá gbà láti bá parọ́ mọ́ Ìyá Ikima, tí wọ́n bá débi wípé wọ́n command engineer wípé torí pé Ìyá Ikima ṣe fídíò wípé kò gbọdọ̀ lọ sí ilé mọ́ kó lọ báyàwó ẹ̀, ó pa ìyá létí. Àwọn náà ni fídíò yìí ti kọ́kọ́ bọ́ sí lọ́wọ́. Ìgbà tó bọ́ sí wọn lọ́wọ́, èmi wọ́n fún mi. Ẹni tó wá fún mi rò wípé nítorí wípé Ẹniọlá ti ṣẹ̀ mí, wípé I will be eager to post it, that I will be eager to sell it to bloggers kan fi bá tiẹ̀ jẹ́. Ohun tí mo sọ fẹ́ nìyẹn ni wípé wọ́n máa gbé ẹ, wípé tí fídíò yẹn bá jáde máa make sure wípé wọ́n arrest ẹ. Mo ti ń patch kìíní láti January, mo ti ń patch ẹ̀ kó má jẹ́ta. Ṣé rí jíjáde tí mo jáde ní ìjẹta àti àná, mo ti gbọ́ wípé wọ́n ti leak ẹ̀ ni. Mo mọ̀ wípé Ẹniọlá ń sanwó fún àwọn the so-called defender tí wọ́n bá ṣe blogger, tí wọ́n bá ń block ìyá, tí wọ́n bá ń drag Ìyá Ikima ní aláìda, wípé kí tán fi parọ́ mọ́ Ìyá Ikima. Wọ́n ti ń gbowó lọ́wọ́ ẹ̀ nígbà tí ò lè sanwó mọ́. Wọ́n fẹ́ gbé síta. Mo mọ̀ wípé ó máa jáde. Èmi tiẹ̀ tí mọ̀ wípé ó ti jáde, kò tí ì kárí ni, kì í ṣàsìkò tó kárí lẹ̀ rí. Ó ti jáde, àwọn èèyàn ti rí.
èèyàn bíi méjì mẹ́ta ti sẹ́ǹdì ẹ̀ sí mi wípé ẹ̀sìn ọmọ ẹ̀ dé, Ọlọ́run ti gbèjẹ́. Tọ́nà bá máa gbèjà èèyàn kì í ṣe bíi wípé kọ́mọ ẹnìkejì ṣẹ̀sìn, Ọlọ́run máa ń fi ààyè ìdáríjì sílẹ̀. Ara ló ta mí wípé ohun tí mò ń sọ rèé. Ẹ wá mọ tó dùn mí báyìí, wọ́n ní kí Ẹniọlá máa sọ báyìí kó sọ wípé fantasy òun ni òun lòún dìmáàndì fún. Alufulani Sheikh Dr. Alufulani bàbá dáadáa, Alhaja Alamala ọkọ mi, èmi a ṣe 3-way conference pẹ̀lú Ẹniọlá tí Ẹniọlá ń sunkún tó ń rá bàbá tó lóun ti ṣẹ̀mí kán máa bẹ̀ mí just ní alẹ́ ìjẹta. Ó dẹ̀ sọ ń bẹ nígbà tí ìgbà yẹn ló sọ wípé mo ní kí ló bẹ́ẹ̀ débẹ̀, ó ní fantasy òun ni. Ẹ gbọ́ mi, lóòótọ́ ni Ẹniọlá jẹ́ ọmọ ìgboro, lóòótọ́ na street babe, but mo mọ limit Ẹniọlá. Ó bẹ ìbẹ ìyà kì í dọ́kọ̀ ń dún àfojúdi. Ẹ mọ àwọn ọmọ oníperepepe oníbẹ̀bẹ̀bẹ̀ ìyà. Ṣùgbọ́n tán ní kó tún máa sọ báyìí nípa ara ẹ̀ ní wípé kó sọ wípé òun lòún dìmáàndì fún, wípé fantasy òun ni. Engineer ló post, I still repeat, engineer ló post fídíò yẹn lórí platform tó remove immediately táwọn èyí tó máa download ẹ ti download ẹ, not Ẹniọlá. Ṣùgbọ́n ẹ tún ti sọ̀rọ̀ sẹ́niọlá lẹ́nu báyìí, ẹni kó sọ wípé òun lòún post ẹ̀, ẹni kó sọ wípé òun lòún request fún gbogbo Ẹniọlá. Inú ìgbèkùn tó wà Ọlọ́run á yọ ẹ́ o, dó àfọwọ́fà ẹ ni o, ṣùgbọ́n Ọlọ́run á yọ ẹ́. Gbogbo àdúrà tí Dr. Alufulani dẹ̀ ṣe fún ẹ á gbà lórí ẹ. Ṣùgbọ́n tó bá tiẹ̀ máa parọ́ ọmọ rẹ̀, rántí àwọn ọmọ ẹ̀, rántí ọjọ́ ọ̀la ẹ̀, rántí àtúbọ̀tán. Sórí wọ́n á gbé kúrò lára ẹ, social media á gbé kúrò lára ẹ, ojú rẹ ni tí ò ṣerú ẹ̀ rí, ojú ò ṣe kìnnìkan. Ṣùgbọ́n àwọn náà tún máa lò against ẹ lọ́jọ́ iwájú. Dídò làṣàbí ọlọ́ṣẹ́ tàtàn fún lóye o, àṣàbí ọlọ́ṣẹ́ ò dọ́kọ̀ kò ṣòṣì o, kò yí ẹ, ọrọ̀ ajé ló ṣe o. Kán má ṣe sọ wípé ìwọ tí wọ́n bá ń tàn ẹ́ má tàn rẹ̀, òtútù gbà mọ́ra bá ń tán ní kó o sọ. Ṣé o mọ̀ wípé engineer ò bọ́ síta báyìí kó sọ̀rọ̀? Ṣé o mọ̀ pé kò bọ́ síta kó sọ̀rọ̀? Ṣé o mọ̀ pé nínú fídíò yẹn ìkan wà tó ń pariwo wípé máma pọmọ lọ́mọ? Àbúrò pé mi ò rí fídíò yẹn. Ó ń sọ fún pé máma pọmọ lọ́mọ, máma pọmọ lọ́mọ. Bóyá ká ní pé nìyẹn gan ní courage láti sọ̀rọ̀ síta ni, who knows, bóyá ṣe lẹ́ drug ẹnì kẹta. Mo kàn rò ní o, because the video ẹni bá fi ara balẹ̀ wò dáadáa mọ̀ pé something is fishy. Ẹniọlá ó bẹ street babe ni ẹ, ó clean, ó ń ṣe saint, bẹ́ẹ̀ mi náà ń ṣe, bí mi yàn ṣe saint, but you are not that stupid and you are not that dirty. Tán bá ní kó o rojọ́ mọ́ rẹ̀ tí wọ́n náà rò mọ́ rẹ̀. Ìfẹ́ náà mo tún fi ń sọ o, ìfẹ́ náà ní o, tí ìdí bá bàjẹ́ tán tó nídìí ládàá. Gbogbo ẹ̀yin tí ẹ ti ọwọ́ yín náà ní fídíò ti jáde anyway. Ẹ̀yin tí ẹ bá drag ìyá ikí mọ́, ẹ̀yin lẹ pàpà wá share fídíò. Kódà a mọ̀ yín, Ọlọ́run náà dẹ́ mọ̀ yín, ẹ̀yin lẹ gbé fídíò jáde. Ẹ fẹ́ kó gbogbo bẹ́ẹ̀ ṣe ń drag mi tẹ́ ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ kí n bínú sọ wípé máa dẹ́ gbé jáde kẹ́ wá hide sábẹ́ mi ni. Mo gbọ́n jù yín lọ, mo smart jù yín lọ, ẹ̀yin ni àmẹ́ni tó fọwọ́ díẹ̀. Ó ẹ̀yin nu Ọlọ́run ni, ẹ̀yin lẹ́po lè wájà, ẹ̀yin lẹ́po lóko wá mu, ẹ̀yin ló bá rìn. Mo fẹ́ kó wà nínú rẹ́kọ̀dù, ẹ̀yin ló bá rìn tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́, ẹ̀yin lájẹgbọ́dọ̀ tó wẹ́ni kúnra, ẹ̀yin lẹ́ bá tiẹ̀ jẹ́, ẹ̀yin ló darapọ̀ mọ́ tẹ́ ẹ fẹ́ da kàríà rẹ̀ rú. Ọlọ́run adé ẹ̀ túṣe. Ṣùgbọ́n Ẹniọlá yé sọ wípé ìwọ ló sọ wípé fantasy ẹni, yé sọ wípé ìwọ ló demand fún. Màá tún sọ bí mo ṣe máa ń sọ, ó yé mi, ó yé ẹ. Tó o bá dẹ̀ ní nǹkan tí bọ̀bọ́ yìí ti ní lọ́wọ́ tó fi ń blackmail Ẹniọlá, you are already down. You who is down
fears no fall. This is the worst that can happen to anybody. This is your opportunity to speak out and break yourself free from this shackle. This marriage will not end well. Mo congratulate Iya Ikima for standing strong. Mo fún ní àdúrà pé Ọlọ́run á túbọ̀ jẹ́ kó máa stand strong. Ojú ti àwọn tó sọ wípé kán má béèrè ẹ mọ́, kán má délé mọ́. Ọlọ́run ti gbèjà ẹ. Má jẹ́ kó pàrọwà burúkú fún ẹ o. Má jẹ́ kó gbà ẹ ní àmọ̀ràn burúkú o. Mójú táwọn ọmọ ẹ. Ìrànlọ́wọ́ á dìde. Mo dẹ̀ wá fi àsìkò yìí bẹ̀bẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ ràn Ìyá Ikima lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ má hesitate. Ẹ bá mi ràn lọ́wọ́. She needs all the financial help. Àwọn tó blog ẹ láti má rí oore gbà wọ́n ṣe tiwọn ni o. Ọlọ́run ti dé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ràn lọ́wọ́. She's a good woman. Ire o. Mẹ́wàá la ká lórúkọ tèmi.